torí àwọn tí à ń sọ yìí kò sí ẹnìkankan tó jẹ́ ọmọ ẹgbẹ́ wa nínú wọn. Ẹni tó sì ń pera rẹ̀ ní olùdíje nínú ẹgbẹ́ àkọ́jù yìí kì í ṣe ọmọ ẹgbẹ́ àkọ́jù láti ibì kankan. Bẹ́ẹ̀ ni mi ò gbórúkọ rẹ̀ rí, mi ò rí rí, mi ò mọ̀ rí. Yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tí màá máa gbọ́ orúkọ yẹn bẹ́ẹ̀. Kò sígun kankan, olùdíje kan ṣoṣo tí ẹgbẹ́ àkọ́jù tó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun náà ni Senator Dr. Ademola Jackson Adeleke. Lẹ́yìn rẹ̀ àní ọmọ yìí míì. Dédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tó kí yín kú àmójúbà wa, ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Àjọrò ní ìkànnì Àwarawa TV. Ẹ kúkú ti mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe wa la máa ń ti ojúlé dójúlé láti mọ ibi tí ọbẹ̀ gbé dùn. Ṣé mọ bí ó ti ṣe jẹ́ lónìí? Lára iṣẹ́ ìlú tá a ṣe lọ́tùn lósì la bá tajú kan rí èèkàn òṣèlú láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àìrẹ́fọ̀n ọ̀tá lẹ́ẹ̀mejì àgbúdọ̀ ṣe pàápàá. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Èmi àti ẹni tí í ṣe pásítọ̀ Babalọ́lá Àkàndé tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ACORD ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàjọ máa ní ìfọ̀rọ̀jomitoro lórí àwọn akitiyan tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ẹ kú dédé àsìkò ìsà. Ẹ káàárọ̀ olóòtú. Àkámọ́ bá ṣe fún yín lákàmọ́ ìyàwó ara lè mọ̀ pé kí ló ṣẹlẹ̀ kí ló dé, a ò pé àìrẹ́fọ̀n ọ̀tá lẹ́ẹ̀mejì ká tètè ká mú ní pápápá. Ẹ kúṣẹ́. Tó gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ètò ìdìbò ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ACORD. Nílùú ìpínlẹ̀ Ọ̀yọ́ a mọ̀ pé ẹgbẹ́ òṣèlú ACORD fẹsẹ̀ rinlẹ̀ àtàwọn ìpínlẹ̀ míì, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí la ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé ẹgbẹ́ òṣèlú ACORD ń fẹsẹ̀ ó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Kí làkìtìyàn àti máa ṣe ẹgbẹ́ òṣèlú ACORD látẹ̀yìnwá? Ẹgbẹ́ òṣèlú ACORD kò ṣẹ̀ṣẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó kàn lè ṣẹ̀ṣẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ, nítorí pé láti ọdún 2010 ní ẹgbẹ́ ACORD ló ti wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kò sì sí ètò ìdìbò kankan tó wáyé yálà ti abẹ́lé ni tàbí ti àpapọ̀ lóde Nàìjíríà tàbí ti ìpínlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú ACORD tí ò máa kópa nínú rẹ̀. Bí ọdún ṣe ń gorí ọdún ni à ń ṣe dáadáa sí i nínú ètò ìdìbò tí à ń kópa nínú rẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣèlú ACORD ó ti yàtọ̀ sí ti àná, nítorí pé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Senator Dr. Ademola Jackson Adeleke, tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Talk and Do. Àwọn míì máa ń pè wọ́n ní Mr. Project torí pé wọ́n ń ṣe takuntakun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ ẹ bá dé ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí, tẹ́ ẹ bá dé àwọn ibì kan, ẹ rò pé ìlú èbó lẹ wà ní fún àwọn sẹ́rẹ̀bì tí wọ́n ṣe. Èyí ló tún wá mú kí ẹgbẹ́ ACORD kó ti wá di gbajúgbajà tó dàbí iná tó ti gorí òrùlé tí ipa ò lè ka mọ́. So ẹgbẹ́ ACORD lọ́lọ́ báyìí ni ẹgbẹ́ tó ń ṣèjọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nítòótọ́ ni bẹ́ẹ̀ ti pé ẹgbẹ́ ACORD ó ti fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àkókò yìí. Ṣùgbọ́n lára nǹkan tá à ń gbọ́ lóṣù tó kọjá, gbọ́ pé àwọn igun kan míì náà tún ti yan olùdíje fúnpò gómìnà wọn nínú ẹgbẹ́ òṣèlú ACORD kan náà ni. Asán ọjọ́ kejì ọjà nìyẹn. Kò sí igun kankan nínú ẹgbẹ́ òṣèlú ACORD yálà lókè ní national ni tàbí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nítòótọ́ ni tẹ́ wí ló ṣẹlẹ̀, ṣùgbọ́n a mọ ibi tí ó ti wá, torí àwọn tí à ń sọ yìí kò sí ẹnìkankan tó jẹ́ ọmọ ẹgbẹ́ wa nínú wọn. Ẹni tó sì ń pera rẹ̀ ní olùdíje nínú ẹgbẹ́ ACORD yìí kì í ṣe ọmọ ẹgbẹ́ ACORD láti ibì kankan. Bẹ́ẹ̀ ni mi ò gbórúkọ rẹ̀ rí, mi ò rí rí, mi ò mọ̀ rí. Yóò jẹ́ ìgbà àkọ́kọ́ tí màá máa gbọ́ orúkọ yẹn bẹ́ẹ̀. Kò sígun kankan, olùdíje kan ṣoṣo tí ẹgbẹ́ ACORD tó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun náà ni Senator Dr. Ademola Jackson Adeleke. Lẹ́yìn rẹ̀ àní ọmọ yìí míì. Ẹ sì pé àwọn àjọ tó mójútó tó ọ̀rọ̀ òṣèlú gan lórílẹ̀-èdè Nàìjíríà, èyí INEC, àwọn gan ti sọ̀rọ̀ sókè. Wọ́n ní kò sí wàhálà kankan ní ẹgbẹ́ ACORD o. Ètò ìdìbò kò mẹ́sì yọ táwọn tẹ̀ ń sọ yìí sì ṣe. A rí i pé kò sí àwọn àjọ yìí níbi ètò ìdìbò yìí. So asán ni àwọn ẹgbẹ́ alátakò kan ló kàn lọ kọ́ àwọn karambà ní ẹ̀dá kan jọ pé bá káwọn fi lò ó láti da ẹgbẹ́ ACORD rú. Kò sí
igun kankan ní ẹgbẹ́ àkọ́ọ̀dù àlàáfíà la wà a sì ní ìlọsíwájú. ọ̀rọ̀ òṣèlú gbogbo wa la mọ̀ pé bí ọ̀rọ̀ òṣèlú ṣe ń lọ lásìkò tá a wà yìí tá a bá wo bí gómìnà Adeleke ti ṣe bọ́ọ̀dì sínú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù kó tó dàsìkò àwọn kan ṣáà ti wà tí wọ́n fẹ́ díje. bẹ́ẹ̀ ni ẹni tí a bá fẹ́ kó bàjẹ́ wọn ní bá a ti máa ṣe é tó bá tẹ̀ bá sì wọ ṣòkòtò tó bá wọ níkà ó mọ ìsìgbẹ́ bàbá ẹlòmíì nígbà tí ó jẹ́ pé àwọn tó fẹ́ jẹ́ tẹ́lẹ̀ wà tá a ṣe pé gómìnà ó wọnú ẹgbẹ́ wa ó ní bá a ti máa ń ṣe ní òṣèlú àwọn tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a gbé àwọn náà wò ọmọlúwàbí làwọn náà lọ́gbọ́n lórí àwọn náà ní àfojúsùn tó dáa fún ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ẹni tó ti wà ń bẹ̀ yìí tó ti ní ìrírí yìí ó ti fi ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ó ti fi gbé wọn jù wọn lọ láfanupọ̀ pé ẹ jẹ́ kí gómìnà wa kó jẹ́ olùdíje wa a sì bá àwọn tí ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ̀rọ̀ kí gómìnà gan tó dé gbogbo alápapọ̀ la fọwọ́sowọ́pọ̀ la fi gba gómìnà rárá o ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ nǹkan alógún torí pé ẹni tí ń ṣẹlẹ̀ ọlọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí irú rẹ̀ kò tí ì ṣẹlẹ̀ rí a mọ ibi tá a ti ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ bá mọ ibi tá a bí ọdún mẹ́rin sẹ́yìn kí gómìnà wa tó wà ń bẹ̀ ní ìsìn kó tó gorí ètò ìjọba ẹ̀ máa bá wa káàánú torí pé bí ẹ̀ ń pé oko ẹrú la wà tí àwọn òṣìṣẹ́ wa tí wọ́n ń ṣiṣẹ́ tó jẹ́ pé ìlàjì owó oṣù wọn ni wọ́n ń gbà lóṣooṣù àwọn bàbá àwọn màmá wa ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ rán àìròtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ti lọ rán àpàǹdodo torí pé owó ìfẹ̀yìntì wọn ò rí gbà torí oògùn 2,000 3,000 tó yẹ kí wọ́n rà tí wọ́n ò rà ọ̀pọ̀lọpọ̀ wọn ló dá gbẹ̀rẹ̀ fẹ́ fáròtì. ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú àkọ́dù pariwo síta ń gbà náà dúró gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò láti mọ fẹ́ràn rí fáwọn èèyàn. àwa náà ń sọ̀rọ̀ torí pé àwa kọ́ ni ẹgbẹ́ alátakò gbòógì ní ìgbà náà àìkú lórílẹ̀ yìí bí ẹgbẹ́ méjì náà àwọn ìfá bá máa ń fojú sí lára tá a bá sọ̀rọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ní òpin kí làwọn léyìí sọ sẹ́bà ìgbà náà à ń sọ̀rọ̀ torí pé gbogbo náà la ní bàbá la ní ìyá tó ń ṣiṣẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ wa pátá ni wọ́n di atọrọjẹ ni wọ́n di oníbàárà ni wọ́n di onígbèsè torí pé owó tí wọ́n ń gbà kò ká ojú ohun tó wà nílẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn sí àṣepatì ló kún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn àpò tí à ń sọ yìí so inú wàhálà ńlá la wà kí Ọlọ́run kó tó gbájú wa nípínlẹ̀ Ọ̀ṣun tó wá rán gómìnà olóríire Dr. Adémọ́lá Jackson Adeleke tó wá rán sí wa nípínlẹ̀ Ọ̀ṣun ó sì mú wa kó olóko ẹrú a lè padà abẹ́ láéláé ó ti inú òkùnkùn la wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti tàn ìmọ́lẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ síta á ti rí na torí ẹ̀ làwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun náà fi ń parọ́ títa fún pé kó mọ̀ dùn ní ẹgbẹ́ alábùradà o kó mọ̀ ti pé bọ́yá torí wàhálà tó wà ń bẹ̀ ni wọ́n sọ pé wọ́n fagilé ètò ìdí wọn ní ìlú fi sọ pé ẹ lọ mú ẹgbẹ́ tí ìbá àsìgbẹ́tàn ṣẹ̀dálẹ̀ lónìí gómìnà lọ mú wá bí bá lọ aṣèkínní là ń lọ ní gómìnà ló fọwọ́ sínú ẹgbẹ́ àkọ́ọ̀dù ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù kò sí àkọsílẹ̀ ìwé kankan tẹ̀ ń tẹ̀lé ìwé òfin ẹgbẹ́ pé o gbọ́dọ̀ lo iye oṣù báyìí nínú ẹgbẹ́ kó tó lè díje kò sí yẹn ni. ìwé wà tá à ń tẹ̀lé ṣùgbọ́n ní kankan tá à ń pè ní wéfà nínú òṣèlú so kí gómìnà túnbà tí gómìnà jọ ẹgbẹ́ wa la wá ṣe ìpàdé gbogbo àpapọ̀ ẹgbẹ́ wa ní ìlú Àbújá la wá fún gbogbo ẹ̀ ní wéfà pé ẹnikẹ́ni tó bá ti àpọ̀ mọ́ ẹgbẹ́ wa ní wákàtí mẹ́rìndínlógún kó tó di pé yóò lọ sí ètò ìdìbò kòmẹ́sì yóò wáyé ó lẹ́tọ̀ọ́ láti díje fún ipò tó bá wù ú so a fún wọn ní wéfà ni. ta ni igbákejì gómìnà báyìí. igbákejì gómìnà òun náà ni ọmọọba Kọ́lá Adéwùsì tí wọ́n jọ ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ àwọn náà ni wọ́n jọ díje ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún yìí tí ìdánilójú sì wà gbangba wípé wọ́n ó wọlé. ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé tí ò bá ti jẹ́gbẹ́ òṣèlú PDP ó gbọ́dọ̀ jẹ́gbẹ́ òṣèlú APC ìgbáradì fún àwọn ìpèníjà tó tún wà lọ́wọ́ wájú. a ti múra rẹ̀ lẹ̀ torí pé ọmọ tuntun kì í ṣe àkọ́pà àjẹ́ àwa náà ti ń díje fún ipò gómìnà nínú ẹgbẹ́ àkọ́jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kò dámú wa ní ọwọ́ ṣùgbọ́n àwọn ìpèníjà yìí kì í ṣe nǹkan tuntun ìmíì gan tí a ti ìwé ẹ̀rí náà tá a ti ń wò pé nǹkan bá lè ṣẹlẹ̀ nǹkan bá lè ṣẹlẹ̀ gbogbo ńlá sí kíni láti gbáradì fún a sì mọ̀ pé pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ọba tó wà lẹ́yìn wa àtàwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fẹ́ràn gómìnà wa lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ká fẹ́ dìbò gómìnà á jáwé olúborí lágbára Ọlọ́run.